Núwà Media. Ẹ̀yin olólùfẹ́ kí lẹ rí sí ẹ káàbọ̀ sí ọ̀tún ètò wa ètò yín fún ti òní. Orúkọ mi ò yí padà, Aródú náà ni Aródú Òjìgọ̀bì. Ọmọ wọn olówó òdúró ajífẹ́pẹ́ ṣeré ògbógbòǹdù ẹ̀kọ́ ọmọ ògbógbò máa fẹ́ràn. Ọmọ kì bàbá sílè bá rí jẹ́ ọmọ àwà òṣùlé. Ọmọ límẹ̀rí ọmọ láàgbélù. Ọmọ bàbá kan omi tútù tí jóni fàìfàì. Lónìí lórí ètò kí lẹ rí sí ìtàn tí mo mú wá fún yín. Ìyẹn má dẹ̀ ṣe kàyéfì kẹ̀dẹ̀kẹ̀dẹ̀ kẹ̀kẹ̀kẹ̀. Àmọ́ kí n tó mú ìtàn yìí wá fún ìgbádùn wa, ẹ jẹ́ kí n rán wa létí wípé ìdíje àṣà Núwà Media 2025 ó ń lọ lọ́wọ́. Ìpolongo ẹ̀ wà lórí ayélujára fún gbogbo àwọn ọmọ wa tí wọ́n wà ní ìsọ̀rí ọmọ ọdún 12 sí 18. Ẹ̀hún tí wọ́n fẹ́ ṣe òòlé púpọ̀ náà kí ẹnìkankan tó fẹ́ díje kó ṣáà ka oríkì ìdílé wọn tàbí ti òrìṣà ní èdè Yorùbá, kó ṣe àpèjúwe iṣẹ́ ìbílẹ̀ Yorùbá kan, kó dẹ̀ ṣe àpèjúwe ayẹyẹ àṣà kan ní ìlú tó ta ìlú rẹ̀ yọ. Kó wá ṣe kó ya fọ́nrán yẹn kó fi ránṣẹ́ sí wa, kó gbé sórí ayélujára, kó tàgì @Núwà Media official àti @Aródú Black Dye, kó dẹ̀ hashtag ìdíje àṣà Núwà 2025 ńlọ bá tàn. Kó wá bá a polongo fún gbogbo àwọn tó nífẹ̀ẹ́ rẹ̀ wípé kí wọ́n lọ sórí atọ́ka tí ẹ rí ní orí ẹ̀rọ yín, kó sáré lọ sí orí atọ́ka yẹn, kó lọ dìbò, kó fi orúkọ òun sílẹ̀. Ẹni tí ìbò ẹ̀ bá ga jù òun náà ni ó máa jáwé olúborí. Ṣùgbọ́n ẹ rántí, fún gbogbo ẹni tó máa díje yìí, wọ́n gbọ́dọ̀ jẹ́ lára àwọn ẹni tó nífẹ̀ẹ́ wa, tí wọ́n ń tẹ̀lé wa, tí wọ́n dẹ̀ máa ń fọ́n àwọn ètò wa gbogbo ká lórí ayélujára. Ìdíje àṣà Núwà 2025 ṣe àjọyọ̀ orírun rẹ̀ kí o sì gba ẹ̀bùn lórí ètò kílẹ̀ rí sí. Núwà Media ń fi tayọ̀tayọ̀ kéde ìdíje lórí àwọn ohun tí a mọ̀ nípa àṣà àjogúnbá ilẹ̀ Yorùbá. À ń pe àwọn tí ó wà ní ìsọ̀rí ọjọ́ orí ọdún 12 sí ọdún 18 láti wá ṣàfihàn ohun tí wọ́n lè ṣe láti pa àṣà Yorùbá mọ́ àti láti gbé àṣà Yorùbá lárugẹ. Kí ni ṣíṣe? Ya fọ́nrán ara rẹ nínú èyí tí o ti ka oríkì ìdílé rẹ tàbí tí òrìṣà ní èdè Yorùbá. Ṣe àpèjúwe iṣẹ́ ìbílẹ̀ kan tí o mọ̀ ní èdè Yorùbá. Ṣàlàyé ayẹyẹ àṣà Yorùbá kan nínú ìlú rẹ̀ ní èdè Yorùbá àti ipa tí ọdún náà ń kó. Ya fọ́nrán ìdíje yìí nínú aṣọ ìbílẹ̀ Yorùbá. Gbé fọ́nrán yìí sí orí Facebook, Instagram, TikTok àti Thread. Táàgì @Núwà Media official àti @Aródú Black Dye kí o sì hashtag ìdíje àṣà Núwà 2025. Gba àwọn ọ̀rẹ́ rẹ níyànjú láti tẹ̀lé, fẹ́ràn kí wọ́n sì ṣe àfọ́nká àwọn ètò Núwà Media kí wọ́n sì tún dìbò yàn ẹ́. Àkópa gbọ́dọ̀ jẹ́ ọmọ abínibí ilẹ̀ Yorùbá láti ọmọ ọdún 12 sí ọmọ ọdún 18. Láti àkókò yìí sí ọgbọ̀njọ́ oṣù Ọ̀wẹ̀wẹ̀ ọdún 2025 ìdíje àti ìdìbò yóò wáyé. A ó kéde olùdíje tí ìbò rẹ̀ pọ̀ jùlọ lórí àwọn ìtàkùn Núwà Media ní ọjọ́ 4 oṣù kẹwàá ọdún 2025. Yóò sì gba ẹ̀bùn tó ṣeyebíye lọ́wọ́ onílé Global Services àti Hope Dental Clinic. Ṣe àfihàn ohun àjogúnbá ilẹ̀ Yorùbá kí o sì gba ẹ̀bùn tó ṣeyebíye lọ́wọ́ onílé Global Services àti Hope Dental Clinic. Tẹ̀lé Núwà Media lórí gbogbo àwọn ìtàkùn wọn kí o sì máa tán iyì àṣà Yorùbá káàkiri àgbáyé. Ẹ jẹ́ ká jìjọ gbé àṣà wa lárugẹ. Ètò kí lẹ rí sí láti ilé-iṣẹ́ Núwà Media ni ó ti máa ń wá fún ìgbádùn yín. Ilé-iṣẹ́ tó máa ń fọn rere ẹ̀sìn, èdè, àṣà àti ìṣe Yorùbá káàkiri orílẹ̀-èdè àgbáyé. Bẹ́ẹ̀ náà ni a máa ń polongo àwọn iṣẹ́ ìbílẹ̀ wa àti àwọn ọmọ wa gbogbo tí wọ́n ti làmìlaka káàkiri orílẹ̀-èdè ayé. Èmi ni tí ní tòótọ́ bí mo ti wílẹ̀ nǹkan, Aródú ni mi ò pa orúkọ dà. Lónìí ṣá, gẹ́gẹ́ bí ẹ̀yin tí mọ̀ wípé tí mi máa ṣe pàtẹ ní ara ògiri, mo bá lọ sí ibi ìpèjẹ kan ni mo tẹ̀lé ẹni mi kan lọ síbi ìpèjẹ. Òun la bá jókòó, wọ́n ti bá wa gbé àwọn ìrẹsì tó dọ́ṣọ̀, wọ́n ti gbé e wá. Àwọn ọkà tí ó jẹ́ pé gbẹ̀gìrì orí ẹ̀ ó ti di ẹmọ̀ pẹ̀lú àwọn bọ̀kọ́tọ̀ tó tóbi àti àwọn ògúnfe tó lààmì tó làákà. Àsìnyùnú èmi dẹ̀ láìka àwọn oúnjẹ tó bá ládùn. Wọ́n ti wá kó àwọn ọtí ẹlẹ́rìndòdò lóríṣiríṣi pẹ̀lú omi ìṣọwọ́ ṣá ni mo tẹ ọwọ́ bọ́ ni mo ní let me show my ọwọ́ kémi dẹ̀ bẹ̀rẹ̀ sí ní wí òkèlè sí ọ̀hún. Ní ẹni yìí bá dé ló bá kí àwọn bíi 2 mẹ́ta tó jókòó tì mí ní orí tábìlì ibi tí mo ti ń gbafẹ́. Bẹ́ẹ̀ ni ẹ ṣe kí ẹni àkọ́kọ́, bóyá kí n pẹ́ ní àkọ́kọ́ yẹn ní Tútù, ẹni èkejì á máa jẹ́ Kẹ́mi. Ní Títí ni orúkọ ẹni tó ń kí wọn yìí ló bá kí àwọn méjèèjì. Tútù bá dáhùn, Kẹ́mi bá ṣe gbùndúkú síbẹ̀ ni ò bá dáhùn. Ìyẹn ni Títí bá tiẹ̀ lọ ní Tútù bá ní Akẹ́mi
ṣèbábùrú ẹ ló wọlé ní ìsìn tó kí ẹ kí ló ṣe yín ẹ ń jà ni ní Kẹ́mi bá ní ọmọ gbo ọmọ játijàti ọmọ jákujàku ọmọ gbá ọmọ àwo wípé ṣé ó mọ nǹkan tó ṣe fóun ni kí irú ọmọ títí yẹn ọmọ tó yẹ pọ́wọ́ òun ló dàgbà sí ọmọ tó ṣe kinní kan kó lọ máa ta sọ́kọ òun kó lọ máa sọ fọ́kọ òun pé òun nífẹ̀ẹ́ ọkọ òun tó lọ ń bá ọkọ òun tó lọ ń ṣe sọ́kọ òun pé kọ́kọ òun lè máa fẹ́ òun káwọn lè jọ máa gbé nǹkan sí nǹkan máa kó tán sókè ṣẹ mọ̀ ìyẹn ni tútù bá dáhùn wípé ó dẹ̀ jà ẹ̀ lójú torí títí tóun mọ̀ kì í ṣe ọmọ bẹ́ẹ̀ o ló bá ní kí ni òun mọ nǹkan tóun sọ ìbá ni ó dá dúró jẹ́ kí n kọ́kọ́ fi àwọn fọ́nrán yìí jẹ́ kí n fi hàn ẹ́ ìyẹn ni tútù bá gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ̀ ló bá bọ́ sí abala ibi tó máa ń tọ́jú àwọn fọ́nrán àti àwòrán oríṣiríṣi sí ló bá fi hàn àǹtí Kẹ́mi o bó ṣe ń ṣí lórí dádì wa bóyá ká pé dádì wa ń ṣọlá ní dádì ṣọlá lórí wọn bí tí wọ́n ti jókòó ti aṣọ wọ́n wá ń fọ àwọn kọ́mú oversize I have a brick kọ́mú ní dádì wa ń fọ àti àwọn pátá àti àwọn dúrọ̀sí àti àwọn bàtà àti àwọn bí wọ́n ṣe ń gbálẹ̀ àti àwọn bí wọ́n ṣe ń dì mọ́ àwọn ẹni yìí pàtì àti bí wọ́n ṣe ń fúnra wọn ní wáyé ní ara àǹtí Kẹ́mi bá bẹ̀rẹ̀ sí ní bùmáṣọ òun gbé oṣọ lápá òun sáyé o kíníkan ìyẹn tuntun wà ní ṣe sùúrù o be calming down o má gbé àtàparí o torí gbogbo fọ́nrán àtàwòrán tí mo fi hàn ẹ́ yìí títí òun ló fi wọ́n ṣọwọ́ sí òun ó lóun ò fẹ́ kó jẹ́ ẹnu òun lẹ ti máa gbọ́ pé ìyàwó kábíyèsí ní àjẹwò òde mọ nǹkan tí ó máa bí ní ò ṣe lè sọ fún ẹ àmọ́ ó sọ fún òun máa fi ránṣẹ́ sọ pé ẹ máa gbà wọn pé ọ̀rẹ́ yín ẹ̀gbọ́n òun kọ ọkọ wọn ọ̀dọ́ lágbájá báyìí tí àwọn jọ ń gbé nínú ọgbà ló máa ń wá bá sí o ní gbogbo ìgbà ní àǹtí Kẹ́mi bá káwọ́ lórí pòwúrẹ́ ìyẹn ni tútù ní ṣe sùúrù kó lè dùn dáadáa jẹ́ kúkú bẹ́ẹ̀ pé títí o ṣáà ti yàn lọ́tà ìyẹn bá ní títí bọ́ síbí títí bá ṣáà dé ẹ̀dẹ̀mọ̀ ní tèmi mo yá ṣe pé mi ò gbọ́ I was busy with my okele but I was listening to gbogbo nǹkan tí wọ́n sọ ní títí bá dé gbọ́ títí bóyá kò fẹ́ ní ẹ̀ ṣe àlàyé fún ẹ̀gbọ́n ẹ̀ ohun tójú ẹ̀ rí títí bá ní àǹtí mi Kẹ́mi ẹ má bínú wípé òun ò lè wò tùsùn kóun sọ wípé ọkọ ẹ̀gbọ́n òun ló kù tí òun fẹ́ máa fẹ́ àmọ́ àwọn ọ̀rọ̀ yẹn wúwo fóun òun ò lè sọ fún yín tàbí òun mọ̀ yìí wípé ẹ̀ nígbà òun gbọ́ nígbà tẹ̀ tí róhun tóun jẹ́ spere òun ti ń kùn tí òun ti ń kún ojú ìyẹn lòun ṣe fi wọ́n ṣọwọ́ sí ọ̀rẹ́ yín pé bóyá tí ọ̀rọ̀ bá débẹ̀ wọ́n á lè bá òun ṣe àlàyé fún yín pé báyìí kan àṣà o báyìí kan àwòdì o láti Kẹ́mi bá kígbe ló bá lóhun pé bó ṣe dìde nìyẹn òun lọlé òun lọ fà sùúrù ìyẹn tẹ̀dẹ̀ kàn mí wájú wọ́n dẹ̀ lura wọn kò kàn yín ìyẹn lèmi gbé wá fún yín pé ẹ̀yin tèmi nílé kí lẹ rò wípé ó yẹ kí àǹtí Kẹ́mi ṣe kí lẹ rò pé ó yẹ kí èyí títí àbúrò kí yẹn ti ṣe èyí tí àǹtí Tútù ṣe yẹn bóyá ó dáa bóyá kò dáa ó kù sọ́wọ́ yín ó kù sọ́wọ́ everybody bóyá ọ̀rọ̀ tí mo mú wá bóyá ọ̀rọ̀ àgọ̀ ni bóyá ọ̀rọ̀ ọlọ́gbọ́n ni ẹ̀yin náà lẹ máa ṣe ní àlàyé fún wọn gbogbo tí ẹ bá rí sí ẹ fi wọ́n ṣọwọ́ sí wa bẹ́ẹ̀ ṣe máa ń ṣe lórí ìtàkùn wa àti ímeèlì wa pẹ̀lú nọ́mbà wa tẹ́ ń wò lórí ẹ̀rọ yín ṣùgbọ́n kí n tó lọ ẹ̀yin olólùfẹ́ wa ẹ má gbàgbé ìdíje àṣà Núwà 2025 àwọn tó ṣe onígbọ̀wọ́ ọ̀rọ̀ ní onílẹ̀ Global Services àti Hope Dental Clinic ẹ̀bùn ńlá pàtàkì ló wà nílẹ̀ fún ẹnìkan ṣo tí ó bá jáwé olúborí. ìdíje àṣà Núwà 2025 ṣe àjọyọ̀ orírun rẹ̀ kí o sì gba ẹ̀bùn lórí ètò kílẹ̀ rí sí i. Núwà Media ń fi tayọ̀tayọ̀ kéde ìdíje lórí àwo ohun tí a mọ̀ nípa àṣà àjogúnbá ilẹ̀ Yorùbá. À ń pe àwọn tí ó wà ní ìsọ̀rí ọjọ́ orí ọdún 12 sí ọdún 18 láti wá ṣàfihàn ohun tí wọ́n lè ṣe láti pa àṣà Yorùbá mọ́ àti láti gbé àṣà Yorùbá lárugẹ. Kí ni ṣíṣe? Ya fọ́nrán ara rẹ nínú èyí tí o ti ka oríkì ìdílé rẹ tàbí tí òrìṣà ní èdè Yorùbá. Ṣe àpèjúwe iṣẹ́ ìbílẹ̀ kan tí o mọ̀ ní èdè Yorùbá. Ṣàlàyé ayẹyẹ àṣà Yorùbá kan nínú ìlú rẹ ní èdè Yorùbá àti ipa tí ọdún náà ń kó. Ya fọ́nrán ìdíje yìí nínú aṣọ ìbílẹ̀ Yorùbá. Gbé fọ́nrán yìí sí orí Facebook, Instagram, TikTok àti Thread. Táàgì @Núwà Media Official àti @Aródú Black Dye kí o sì hashtag ìdíje àṣà Núwà 2025. Gba àwọn ọ̀rẹ́ rẹ níyànjú láti tẹ̀lé, fẹ́ràn kí wọ́n sì ṣe àfọ́nká àwọn ètò Núwà Media kí wọ́n sì tún dìbò yàn ẹ́. Àkópa gbọ́dọ̀ jẹ́ ọmọ abínibí ilẹ̀ Yorùbá láti ọmọ ọdún 12 sí ọmọ ọdún 18 láti àkókò yìí sí ọgbọ̀njọ́ oṣù Ọ̀wẹ̀wẹ̀ ọdún 2025. Ìdíje àti ìdìbò yóò wáyé. A ó kéde olùdíje tí ìbò rẹ̀ pọ̀ jùlọ lórí àwọn ìtàkùn Núwà Media ní ọjọ́ 4 oṣù kẹwàá ọdún 2025. Yóò sì gba ẹ̀bùn tó ṣeyebíye lọ́wọ́ onílẹ̀ Global Services àti Hope Dental Clinic. Ṣe àfihàn ohun àjogúnbá ilẹ̀ Yorùbá kí o sì gba ẹ̀bùn tó ṣeyebíye lọ́wọ́ onílẹ̀ Global Services àti Hope Dental Clinic. Tẹ̀lé Núwà Media lórí gbogbo àwọn ìtàkùn wọn kí o sì máa tán iyì àṣà Yorùbá káàkiri àgbáyé. Ẹ jẹ́
jẹ́ ká jìjọ gbé àṣà wa lárugẹ. ẹ ti pa orúkọ dá o ẹ̀kẹ́ mi ò ìjó dúdú mi ò tí ì padà Aródú náà ni òjígọ̀bì ọmọ wọn ló wo òdùrú ọmọ àwà òṣùlé ọmọ bàbá kan omi tútù tí ijó ní fàìfà Olódùmarè máa ṣọ́ wa ó dá mi lójú ó máa pa wá mọ́ ó dẹ̀ máa fi ohun gbogbo tá a fẹ́ tó dára ó máa fi wọ́n fún wa àáríra láyọ̀ ní ìgbà míì ìgbà re àlàáfíà o. Núwà Media.